tí wọ́n pè ní ṣọ́ọ̀pù ńlá tó gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ sí ìlú Ìbàdàn tí àwọn olóyìnbó ń pè ní Angel Castle and Castle Plaza. Ìgbà tẹ́mi gan débẹ̀ mo ní wow, this is beautiful. Kéèyàn tó lè ronú irú nǹkan báyìí wípé ẹ jẹ́ kí n lọ sí ìlú tí ó jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà kí n lọ dárú nǹkan báyìí sílẹ̀. It's not easy. Let me tell you the truth, nothing but the truth. It's not easy. Ìlú òyìnbó lẹni ìwà tó bá jẹ́ pé ẹlòmíì ni owó tó níyẹn kò ní fi wá dá iléeṣẹ́ sílẹ̀ ní ìlú abínibí rẹ̀. Bẹ̀tì inú mi dùn gidi gan. Ẹ̀yin èèyàn wa tẹ́ ń wò wá. Tẹ́yin náà bá débẹ̀ má wò pa mí o. Sẹ́ni pé atẹ́gùn àlàáfíà ló fẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn wa lórílẹ̀‐èdè Nàìjíríà, lórílẹ̀‐èdè Áfíríkà, ẹ̀yin náà máa gbìyànjú ẹ ṣe nǹkan tí my sister Victoria tó ṣe. Ẹ̀yin náà máa wá dá iléeṣẹ́ sílẹ̀ sí orílẹ̀‐èdè yín, sí ibi ìlú abínibí yín, nítorí wípé àwọn baba ńlá baba wa sọ wípé ọmọ tó bá sọ lẹ́nu ó ṣe kí ni ó sàpò ìyàkọ́. Mo débẹ̀ mo ní thank you very much my sister. Lágbára Ọlọ́run wa tún ṣe lé tó jù yìí lọ. Inú mi dùn, ayọ̀ mi kún. Thank you. Ẹ̀yin tí ẹ dẹ̀ jẹ́ ayàwòrán náà tẹ́ wá gba ohùn wa sílẹ̀, especially me Sunday Ọmọbọ́láńlé. Ẹ̀yin náà ṣe ohun rere nínú ayé yín. Èmi náà mo ti ṣe ohun rere, èyí tí mo ṣe kò ní dìbàjẹ́. Àárọ̀ san wá, ọ̀sán san wá, ọjọ́ alẹ́ wa wá dára ju òwúrọ̀ àti ọ̀sán lọ. Thank you very much, ladies and gentlemen. I really appreciate you. I welcome everybody coming to this event. May God bless you all. Thank you.
Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.